àwọn tí wọ́n ń ba ìlú yìí jẹ́ àwọn àfáà àtàwọn pásítọ̀ number one. Al-ulama. tẹ́ ẹ bá gbódòdó ọ̀rọ̀ al-ulama. Abqakumullahu. àwa la fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn o. Al-ulama. oníkálukú ń jà fún àpò ààrẹ. Al-ulama. lọ́dọ̀ àwọn ẹni àmì òróró àwọn ń jà fápò ara wọn. Al-ulama. lọ́dọ̀ àwa ṣéwù à ń jà fápò ara wa. Al-ulama. wọ́n bá dá wípé tí wọ́n bá gbé owó èrú ni tí wọ́n bá gbé wá sọ́dọ̀ wa tí wọ́n bá ní wọ́n fẹ́ kò yẹ kí pásítọ̀ gbà lọ́wọ́ wọn. Ulama ularidiya mílíọ̀nù bílá. tí àwọn pásítọ̀ tí wọ́n bá lé wọn kí ẹ lọ ṣe ti ọmọ Nàìjíríà tí wọ́n fi nífọ̀kànbalẹ̀ nínú Olúwa kò yẹ kí wọ́n gbówó lọ́dọ̀ àwọn afáàkàgbà. máa yọ sílẹ̀ olè mílíọ̀nù ìsàlẹ̀ mílíọ̀nù bàṣà. àwọn afáà gẹ́gẹ́ láti bàjẹ́ yìí. máa yọ sílẹ̀ olè mílíọ̀nù ìsàlẹ̀ mílíọ̀nù bàṣà. bàbá wa Amirul Jaishi. Radiyallahu ta'ala anhu. ọlọ́mọsàbà sàlékún kẹwọn láti kí á mọ̀. níjọ́ tí wọ́n kó lọ dẹ̀rọ níbí ọ̀nà yín ọ̀dá ní ọ̀nà bágàmì yà ní ààyè wọn bẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà tó bọ́ sí. ọ̀hún adébẹ̀ arákùnrin kan Ọlọ́run wa ní ó há sí wọn lọ́wọ́ nínú àwọn tí wọ́n ń ṣèjọba Ogun State wa bí. ọ̀hún ní nǹkan báyìí lòun wá ìtọ́ wá yìí Ọlọ́run ó ṣe fún ọ àmọ́ náà tọ́lọ́run ó gbà tí ó fi ṣe fún ọ ní pé lọ́ọ́ la ọ̀nà láti bágà ọ̀nà dẹ́rọ yẹn lọ́ọ́ là á. ó lè lọ ṣe tí gbogbo àwọn àfáà bá ṣe bẹ́ẹ̀ a máa nífọ̀kànbalẹ̀ lu yìí táàrọ̀ yìí pé tèmi nìkan pé lọ kó múra mẹ́wàá wa lọ kó maka mẹ́wàá wa gbogbo àwọn ará àdúgbò náà lọ́dún náà wọ́n ṣàdúrà fún bàbá Amirul Jaishi ti sìn. bó tiẹ̀ jẹ́ sí pé ńjọ́ tó fẹ́ ṣe é náà ó ṣe é kọ́ lágọ́ta ó tún ti ń bàjẹ́. Al-ulama. àkọ́kọ́ ẹni tí ń bá lùtà wà yìí jẹ́ àwọn àfáàní. Al-ulama. àtàwọn pásítọ̀. gbogbo àwọn pásítọ̀ sì wà pátápátá ẹja bẹ lọ́hùn lé wọn lórí táwọn àfáà bá ti dáa táwọn pásítọ̀ bá ti dáa tó yẹ pé òdodo ni wọ́n bá lọ́dọ̀ àfáà òdodo wọ́n bá lọ́dọ̀ pásítọ̀ Nàìjíríà máa ní fọkànbalẹ̀. Al-ulama wal muluku. mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọmọ tí máa ṣe wá sí i tó bá kan rú ọ̀rọ̀ báyìí máa ń sọ pé bẹ́ẹ̀nu tiwa náà ti dùn yìí bí kan máa yí 100 million wọlé nísìnyí sáàṣerú wá sí báyìí mọ́. Ulama ularidiya mílíọ̀nù bílá. àdáwò gbogbo wa nìyẹn. máa yọ sílẹ̀ olè mílíọ̀nù ìsàlẹ̀ mílíọ̀nù bàṣà. yọ sílẹ̀ olè mílíọ̀nù ìsàlẹ̀ mílíọ̀nù bàṣà. àwọn àpá wa ní Nàìjíríà àwọn pastors wa ní Nàìjíríà ẹja bẹ̀ lọ́hùn lé wọn lórí kọ́lọ̀ ń jẹ́ wọ́n da tí wọ́n bá ti da ó ti tán. sọ ẹnì kejì wọ́n má dàbí pé àwọn àfáà nìkan lè sọ̀rọ̀ àwọn yòókù nǹkan tí wọ́n jọ ń bàjẹ́. Al-ulama wal muluku. bàbá fẹ́ gbẹ́ ẹnì kejì tí ń jọ ń ba Nàìjíríà ẹ jẹ́ pariwo Allahu Akbar kí n gbọ́. Wal muluku. ṣé ẹ máa kọ́ kan tàwọn àfáà nísìnyí aṣọ tiwa fúnra wa ọkàn tàwọn pásítọ̀ nísìnyí aṣọ tiwa fúnra wa. ẹnì kejì al-muluku nínú àwọn tí ó jẹ́ Nàìjíríà ò ní sinmi ó náà làwọn orí adé. al-muluku gbogbo àwọn emirs àwọn orí adé. al-muluku àwọn lọ́balọ́ba. al-muluku náà àwọn orí adé kọ́ àwọn orí adé. al-muluku gbogbo àwọn igwe àwọn ni wọ́n ń dààmú Nàìjíríà. al-muluku àwọn emirs àwọn ni wọ́n ń dààmú Nàìjíríà. al-muluku àwọn kìtùnú tilẹ̀ Yorùbá yìí àwọn ọba àbí. al-muluku àwọn orí adé wọ̀nyẹn àwọn nìjẹkújẹ wọn pọ̀. al-muluku ẹ wá wọ Ọlọ́run o nígbà tí jẹkújẹ wọn pọ̀ tí wọn jẹ́ Nàìjíríà omi iṣẹ́ àríwá àwọn náà ò níyì mọ́. ẹ dìde ẹ dìde innal muluka iza dakalu qaryatan yafisaduha àwọn ọba. wajalu aizataliha azilata àwọn náà ò lè níyì. wa kadhalika yafalu. kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ da sí iṣẹ́ yìí ń fìyà jẹ wá ni ẹ lè níyì. Wal muluku. mo gbọ́ lọ́dọ̀ wa lọ́nà ọ̀dọ̀ wa ń bẹ̀ níjó ní yìí pé wọ́n ní kí wọ́n bá wa ṣe erosion control láti ibìkan sí ibìkan ó sì dé àárín méjì wọ́n bá dá dúró a bá béèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn orí adé kan ni wọ́n kówó fún. Wal muluku ibẹ̀ lọ́rọ̀ parí sí o. qaryatan yafisaduha. lẹ́yìn náà bá jáwọ́ lẹ́yìn orí adé bẹ́ẹ̀ ti máa kàbùkù lọ́nu o. dakalu qaryatan yafisaduha.
ìgbà kan lọ bá níyì tọ́ba kan bá wojú agbo ní ìjọ ọmọ múrú kẹrẹ rẹ̀ tá a máa sọ pé kábíyèsí o kábíyèsí o sẹ́yìn ọba tí wọ́n ti ń pe nọ́mbà fún yín pé stand sit ẹ̀ǹdẹ̀ ẹjọ́ kò Kọ̀yàtá ní àzàdú.